Ẹ káàbọ̀ sórí ètò ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà. Ètò tèmi a fi ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ òṣèlú ní ìpínlẹ̀ Èkìtì, pàápàá jùlọ bí ètò ìdìbò gómìnà tọdún 2026 bó ṣe ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n tí ìfàǹfà tó sì ń wáyé láàrin àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́ta gbòógì tí wọ́n ń bẹ lóde lénìí: ẹgbẹ́ òṣèlú APC, PDP àti ADC. Ibo ni nǹkan dé dúró lórí ọ̀rọ̀ òṣèlú, pàápàá jùlọ níjọba ìbílẹ̀ kan tí ó ṣe fọwọ́rọ́ sẹ́yìn ní ìpínlẹ̀ Èkìtì, ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n, tó ní nǹkan ṣe pẹ̀lú ètò òṣèlú ìpínlẹ̀ Èkìtì. Ìdí rẹ̀ tá fi sọ pé ká fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú alága ẹgbẹ́ People's Democratic Party PDP ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n, tí wọ́n sì ti jẹ́ ìkan pàtàkì lára àwọn adarí àwọn alága ẹgbẹ́ PDP ní ìjọba ìbílẹ̀ mẹ́rìndínlógún tí ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì. Wọ́n sì tún ti jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n rí. Ẹnu onípọ̀n láti ń gbọ́ pọ̀n, ẹ já fojú àlejò wa léde. Àmọ́ ẹ má gbàgbé, bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ má rántí láti máa subscribe sórí YouTube channel yẹn. Ẹ sì má rántí tan notification button yín lẹ̀ láti máa rí àwọn fídíò wa wò bí ìran. Olúgbadé Olúọmọ rèmí ló kọ tèmi ń jẹ́. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Ẹ kí gbogbo àwọn tó ń wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó kí gbogbo àwọn tó ń wò wá káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, nípínlẹ̀ Èkìtì, Ọ̀ṣun, Oǹdó, Ọ̀yọ́, nípínlẹ̀ Èkó àti ní gbogbo tó fi dé Àbújá, ló fi dé Àbújá ní olóòlù Nàìjíríà, àtàwọn tó ń wà ní àti àwọn tó diaspora. wà ní òkè òkun. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Orúkọ mi ni Ààrẹ Àjànàkú Oluyemi, tí mo jẹ́ alága ẹgbẹ́ alábùradà tí à ń pè ní PDP ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Aláàyè, tí mo sì tún jẹ́ alága gbogbo alága ẹgbẹ́ PDP pátápátá ní ìpínlẹ̀ Èkìtì. Pàmò sí PDP Chairman's Forum. Yes, PDP Chairman's Forum in Ekiti State. Bó lẹ ṣe bẹ̀rẹ̀ òṣèlú? Kí ni ìfẹ́ tẹ́ ẹ ní sí òṣèlú? Ẹ ṣé. Bàbá tó bí mi lọ́mọ, olóyè George Ajanaku, àwọn ni olóṣèlú àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí, tí mo gbọ́jú mọ̀, tó jẹ́ kí iṣẹ́ òṣèlú kú mi ṣe. A jọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ PDP ní 1998 ni. 1998. Bẹ́ẹ̀ ni. Kí ó tó di àsìkò yẹn, mo ti jẹ́ ìkan gbòógì nínú ẹgbẹ́ àjọṣe SDP NRC. Ìgbà yẹn gangan ni mo bẹ̀rẹ̀ òṣèlú. A bẹ̀rẹ̀ pẹ̀lú káàtì iléèwé dé ká máa bá wọn lẹ pósítà òṣèlú. Ẹ ti tọ́dún mélòó ń gbà náà? Mo ti lé ní ó kù díẹ̀ kí n pé 20 ọdún tí n bá ní gbàgbé. Ṣé ká kó sọ pé òṣèlú cashew young? Yes, láti ilẹ̀ ni a ti bẹ̀rẹ̀. A jọ ń lẹ pósítà nígbà Abíọ́lá Hope 93, a jọ ń lẹ pósítà ni. Nígbà tá a kúrò ńbẹ̀, a tún jọ bẹ̀rẹ̀ UNCP, tí a kópa gidi gẹ́gẹ́ bí àwọn olórí ọ̀dọ́ nínú ẹgbẹ́ UNCP. Lẹ́yìn ìgbà tí ẹgbẹ́ UNCP tún lọ, tí a bẹ̀rẹ̀ sáà òṣèlú eléyìí tí a wà yìí, ẹgbẹ́ AD, ẹgbẹ́ PDP wà. A jọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ PDP ni. Ṣùgbọ́n ṣé mọ̀, àwọn bàbá wa ní ayé àtijọ́, wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé tí wọ́n bá ní ẹ̀tọ́ dípò kan fún ọmọ wọn, wọ́n á prefer láti fún ará ìta, kó má bàa máa sọ pé ọmọ wọn ni wọ́n fún. So àwọn àǹfààní wà nígbà tí mo wà ní ẹgbẹ́ PDP yẹn tí ó yẹ kí bàbá mi tó bí mi lọ́mọ kan fún mi. Ṣùgbọ́n tó fún ará ìta, wọ́n fi ń jó kọ. Especially wọ́n pe kíní kan ní NAPEP, jẹ́ kí n rántí orúkọ tó máa ń pè ní Yorùbá, bá tọ́ṣẹ́ tí ìjọba Ọbásanjọ́ bẹ̀rẹ̀
ó yẹ kán fún mi ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí slot kan nígbà yẹn bàbá mi lọ fún yọ̀ǹta ó wá wo wípé ẹ̀dẹ̀ ọjọ́ ń ṣòṣèlú ni àjọ ń ṣe òṣèlú ẹjọ́ nínú ẹgbẹ́ kan lájọ wà bọ̀ bàbá mi á sọ pé wọ́n á ní ọmọ òun lòún fún wọ́n á rí i pé ọjọ́ ọ̀la mi nínú ẹgbẹ́ PDP pé kò sí nǹkan kan tí mo máa rí bọ̀ òun ló jẹ́ kí n fi ẹgbẹ́ PDP lẹ̀ ní ìgbà yẹn láti ẹ fi bàbá yín lẹ̀ sílẹ̀ sínú ẹgbẹ́ PDP. wọ́n sì gbà ilé sì jọ gbà yín. mo ti kọjá ọmọ ọdún 18 nígbà yẹn mo dẹ̀ sí ní ẹ̀tọ́ láti ṣe nǹkan tí ó bá tẹ́ mi lọ́rùn. àmọ́ abẹ́ àkóso wọn lẹ́ṣin wa. bẹ́ẹ̀ ni ilé kan lájọ ń gbé òun gbé ní òkè mò ń gbé nísàlẹ̀ pẹ̀tẹ́ẹ̀sì nílé bàbá tó bí mi lọ́mọ. bàbá ń ṣe PDP lókè. bàbá ń ṣe PDP lókè mi ń ṣe AD nísàlẹ̀. ẹ̀yin ṣe AD nísàlẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ sì yọjọ lọ sínú ẹgbẹ́ òṣèlú. oníkálukú á lọ sí ìpàdé tirẹ̀ ó lè débi tí a bá ti ń ṣe tásìkò òṣèlú bá dé bàbá mi ti ní kí n jáde lé orí. bàbá ò sì gbá fún ọ̀ṣẹ́ kó tó ẹnu. ó ti ní kí n jáde lé orí pé òun ò fẹ́ bàbá ilé bàbá tèmi mo wà yìí o. káwọn náà gbalé bàbá ilé bàbá ti wà wájú ìta. àjọ ń ṣe mo wá lọ AD ni mo ti wá lọ kọ́ mọ́ òṣèlú mi ní abẹ́ aṣíwájú Kárọ̀wé Ọládàpọ̀ tí wọ́n jẹ́ kọmíṣánná fún ètò ilẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì lọ́wọ́lọ́wọ́. ètò àtòlẹ̀. yes lọ́wọ́lọ́wọ́. ibo làwọn wà. inú ẹgbẹ́ AD. ọmọ ìlú wo ni. ọmọ Ẹ̀fọn Aláàyè. ẹjọjọ ọmọ ìlú kan. àwọn lẹ wá lọ bá nínú ẹgbẹ́ AD. àwọn ni mo lọ bá nínú ẹgbẹ́ AD. ṣé wọ́n máa ń kọ́ òṣèlú ni. ó ní kíkọ́ o ó ní mímọ̀ ọ̀kọ́ èèyàn máa ń kọ́ òṣèlú tí èèyàn tó bá wọnú òṣèlú tó bá ṣe sá èèyàn kàn máa ṣe sá ni bọ́ tó bá kọ́ òṣèlú lọ́dọ̀ ẹni tí ó mọ̀ tí òye yé nípasẹ̀ ìlú a máa tọ̀ tó dẹ̀ máa fi ràn ẹ́ lọ́wọ́ nínú òṣèlú. aṣíwájú Kárọ̀wé náà sì gbà yín mọ́ra láti kọ́ yín lóṣèlú nígbà tó mọ̀ pé olóṣèlú máa bá yín kó tó padà sọ́dọ̀ wa bá rẹ̀. irọ́ ó gbà mí mọ́ra inú wọn dùn wípé torí mo jẹ́ ẹni tí ó máa ń kérò mọ́ra. àtàkíkanjú èèyàn so ìgbà tí mò ń bọ̀ ní àti PDP mo kérò wá ni. nígbà tí mo tún máa fi AD ilẹ̀ tí mo tún fẹ́ padà sí PDP mo tún kérò lọ ni. so kò sí ẹgbẹ́ òṣèlú tí wọn ò ní dùn láti gbà mí wọlé. àti pé láti stronghold. yes kò sí ẹgbẹ́ òṣèlú. èmi àti aṣíwájú Kárọ̀wé àjọ ṣe òṣèlú yẹn títí di 2003. láti ọdún yẹn. 2003 láti year 1999 dé 2003. ǹjẹ́ àwọn dipò mú rárá nígbà náà. wọ́n ti di àwọn ipò mú ìgbà kan wọ́n jẹ́ kánsẹ́lọ̀ ní Èkìtì West kó tó di pé wọ́n fún Ẹ̀fọ̀n ní local government 1996. ìgbà tán kúrò mẹ́ àwọn ní igbákejì alága àkọ́kọ́ torí ìgbà tán pín Ẹ̀fọ̀n àti Arámọkọ àwọn wá síbí gẹ́gẹ́ bí igbákejì alága council. then ìgbà tí mo join wọn náà a jọ ṣiṣẹ́ láti rí wípé wọ́n lọ sílé ìgbìmọ̀ aṣòfin. ẹ ṣiṣẹ́ against candidate bàbá yìí. bàbá ṣiṣẹ́ against PDP táwọn bàbá wa bá ti ń lọ síwájú tó bá ti ń kà pé ẹ dìbò fún PDP o tó bá ń yalé torí wọ́ọ̀dù kan lèmi àti bàbá mi wà tó bá ń yalé ẹ dìbò fún PDP o àwa á tún kóra wájú lẹ́yìn pé irọ́ ló ń pa o ṣe bí bàbá wa ní àlèmọ̀ wọ́n tí irọ́ ló ń pa kò sí nǹkan tó ń ṣe o aṣíwájú Kárọ̀wé wọlé. From there a tún ṣiṣẹ́ Ọ̀túnba Atẹ́gbẹ̀rọ ṣé Ọ̀túnba ni wọ́n àbí Honorable Atẹ́gbẹ̀rọ gẹ́gẹ́ bí alága council ní AD náà. ní AD láyé Adébáyọ̀ àsìkò yẹn náà ni pẹ̀lú ìrànlọ́wọ́ aṣíwájú Kárọ̀wé Ọládàpọ̀ Honorable Atẹ́gbẹ̀rọ gbà mí gẹ́gẹ́ bí òṣìṣẹ́ council. àwọn tó máa ń já rate officer àwọn tó ń jáwé òde àti bẹ́ẹ̀ ó dẹ̀ pé a ṣiṣẹ́ ń bẹ̀ fún bí ọdún kan 2000 to 2001 bẹ́ẹ̀ là ń ṣe òṣèlú mọ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba bẹ́ẹ̀ là ń ṣe òṣèlú mọ́ láti bẹ̀ bàbá mi gẹ́gẹ́ bí olóyè ńlá nínú ẹgbẹ́ PDP Ọbásanjọ́ ó fún bàbá mi ní oyè chairman of Parastatal ní Ìlọrin ní income that is agric mechanization company
bẹ́ẹ̀ bàbá ti ní àwọn èèyàn ní bàbá ọmọ tó ń fún ẹ níṣòro yóò ṣe kúkú mú dání máa lọ Ìlọrin tó bá wà ń lọrin á lè dúró sọ̀hún tó bá dúró sọ̀hún bó ṣe ń fún ẹ ní wàhálà bí ẹ wàhálà lára bàbá ní ó yá kájọ máa lọ Ìlọrin yá Ìlọrin bó ṣiṣẹ́ nílọrin 2001 no 2002 gbà tó bó ṣe ń lọ nílọrin bó ṣe ní kí n dúró sọ̀hún náà mi ò dúró tí má ti lọ lọ́jọ́ Monday every Friday mo tún padà síbí bàbá ní wọ́n ní kó dúró sọ̀hún mi ò lè dúró torí òṣèlú bẹ́ẹ̀ là ń ṣe bọ́ nǹkan tó wá mú mi kúrò pátápátá nínú ẹgbẹ́ AD ní ìgbà tí a gbé aṣíwájú Karùn-ún Ọládàpọ̀ pé kán lọ ṣojú wa ní Àbújá ọ̀gá mi tí mo mú dé tó tí mo bá ṣiṣẹ́ nínú ẹgbẹ́ AD ṣùgbọ́n pẹ̀lú ìṣòwòpọ̀ gómìnà tó wà níbẹ̀ nígbà yẹn Adébáyọ̀ àti àwọn èèyàn kan wọ́n gba tíkẹ́ẹ̀tì yẹn lọ́wọ́ aṣíwájú Karùn-ún tó bá ti rí bí eléyìí mo sọ fún aṣíwájú pé àwa ń padà sí PDP ọ̀dọ̀ bàbá mi o ó ti mú mi lọ Ìlọrin náà mo ti ń wá tí mo fi wá ń ṣe àwọn òṣèlú yìí mo ń padà ó dẹ̀ kí ló ń lè ṣe ká máa lọ ó dẹ̀ kó gbogbo àwọn èrò tí a kó wá sí sínú ẹgbẹ́ AD àtàwọn tí mo tún lè rí mọ́ra tájọ ó di wì nínú ẹgbẹ́ PDP tá a fi wá kó ẹgbẹ́ kan jọ Liberation Forum ìdí tí a dẹ̀ fi gbé kalẹ̀ ni pé ohun tí ojú ọ̀gá tí mo kọ́ òṣèlú dáadáa lọ́wọ́ aṣíwájú Karùn-ún rí nínú ẹgbẹ́ AD nígbà yẹn òun ló jẹ́ kí mo padà sí ẹgbẹ́ PDP láti lọ kó ẹgbẹ́ yẹn jọ àwọn tí mo kó kúrò àti àwọn tí mo bá nínú ẹgbẹ́ PDP àwa kó ẹgbẹ́ yẹn jọ láti fi lè mobilize àwọn ará ìlú against ẹgbẹ́ AD nígbà yẹn eléyìí tí a dẹ̀ ṣe ní àṣeyọrí. irú àwọn ohun wo lẹ́jọ́ wà ní ẹgbẹ́ Liberation nígbà náà tán dẹ̀ ṣe wà nínú òṣèlú báyìí. wọ́n pọ̀ dáadáa irú ẹ tí ó jẹ́ bí bàbá ẹgbẹ́ fún wa nígbà náà Ọ̀túnba Omídìjí Jàkí Débọ́dún Ọládàpọ̀ ó wà lára wọn Níyì Jàkó òun náà wà ṣùgbọ́n a ti fọ́n sí oríṣiríṣi ẹgbẹ́ nítorí ìgbà tá a kúrò ní ẹgbẹ́ AD a fi àwọn kọ́lẹ̀ a kó àwọn tí ó ṣe kó lọ a tún lọ kó àwọn tí a bá lọ àjọ ìwọ̀n mọ́ la fi ṣe iṣẹ́ yìí. àwọn ipò wọlé ti dì mú. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé kì í ṣe mímọ̀ ṣe mi bí kò ṣe ọlá Ọlọ́run mo ti jẹ́ òfìgbà kan jẹ́ láyé ìjọba Fayose mo jẹ́ supervisor for health ipò tí mo lò fún oṣù bíi 6 ní ẹ̀yìn ìgbà yẹn mo tún ní àǹfààní ní ayé Segun Oni wọ́n tún yàn mí sí supervisor ipò tí mo lò fún ọdún kan ó lé kó tó di pé Ọlọ́run wá fi mí dípò alága kan nígbà náà gẹ́gẹ́ bí acting chairman alága ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Alàyè tí mo ṣe fún bí oṣù bíi 4 lẹ́yìn èyí ẹgbẹ́ wa PDP nípínlẹ̀ Èkìtì wọ́n tún yàn mí gẹ́gẹ́ bí igbákejì olórí ọ̀dọ́ ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Èkìtì èyí ni mò ń ṣe lọ́wọ́ tí aṣíwájú Ṣẹ́gun Òní fi mí ṣe senior special assistant on youth mobilization. Yes. Nígbà tá a ṣe léyìí tán ni àwa ní àǹfààní láti jẹ́ alága PDP ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n fún ọdún 4 eléyìí tí à ń ṣe sáà kejì lọ́wọ́lọ́wọ́ báyìí. Lẹ́yìn ìgbà tí a tún dìbò yàn wá gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ PDP fúngbà kejì nígbà tí a dé àárín àwọn ẹlẹgbẹ́ wa tó jẹ́ alága ní gbogbo ìpínlẹ̀ Èkìtì wọ́n wá wò pé ta ló tó ṣe gẹ́gẹ́ bí èmi nìkan ni alága tó padà nínú gbogbo àwọn alága tá a jọ ṣe gẹ́gẹ́ bí ẹni tí tó ti ní òye ipò náà tẹ́lẹ̀ wọ́n wá fi mí ṣe olórí gbogbo wọn èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. mo fẹ́ ká clear iye kan lórí rúmọ̀ kan tó ń jà rìnrìn gẹ́gẹ́ bí alága tẹ́lẹ̀ rí níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n caretaker chairman. Yes. àwọn kan ń sọ nígboro táwọn kan sì ń sọ dé ní wípé
alága tí ó kúrò ńbẹ̀ kẹ́ tó gba ipò kẹ́ tó bọ́ sí ọ́fíìsì yẹn gẹ́gẹ́ bí alága fìdíhẹ wípé wọ́n tò àwọn owó kan jọ tó pọ̀ tí wọ́n tán kówó jọ pé àwọn òkè mọ́ náwó síta wọ́n wá kó àwọn owó tó pọ̀ mílí àmọ́ bẹ́ẹ̀ ṣe débẹ̀ báyìí wọ́n ní fàrà lẹ́yìn kan tiẹ̀ ná owó náà jáde. ẹ ṣe eléyìí tí ó jẹ́ àkọ́kọ́ kó tó di wípé alága tí ó kúrò ń bẹ̀ kó tó di pé ó kan àwa àwọn kan ti ṣe àbójútó ilé ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n kó tó di pé ó kàn wá ìyẹn àwọn ni wọ́n ń pè ní DA nígbà yẹn àwọn yẹn ti lò bí oṣù bíi 4 àbí 6 kó tó wá di pé ó kan àwa nígbà yẹn so àwọn náà ti ṣe àwọn nǹkan kan wọ́n ti mú nínú àwọn owó wọn ti ná then nígbà táwa náà dé tá a bá owó ìjọba wọn ní kí a kó pamọ́ bí kò ṣe ká fi ṣiṣẹ́ sí ìlú ní àsìkò tí a débẹ̀ ẹni alága tí ó jẹ́ ọ̀gá tí a jọ débẹ̀ ni alága Honorable Adékànbí Ọlálékan tí wọ́n jẹ́ alága nígbà náà èmi wá jẹ́ supervisor for works ní ọ̀dọ̀ àwọn nígbà tí a débẹ̀ a rí i pé àwọn ilé ìwòsàn primary health center tí ó wà ní Ìlọ́rọ̀ ní ìlú Ẹ̀fọ̀n Aláyè ó ti wà ń bẹ̀ àti tó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọdún tí gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ti bàjẹ́ tán pátápátá tí ò sí àǹfààní báwo la ṣe máa lówó sínú àsùnwọ̀n tí ibi tí wọ́n ti ń tọ́jú àwọn èèyàn wa ò ní ṣe wò a ní láti wó primary health center yìí tó ń pè ní àwọ̀ kanlẹ̀ pátápátá tí a dẹ̀ tún gbé láti bẹ̀rẹ̀ dé òpin ìyà omi ń jẹ Ẹ̀fọ̀n nígbà tí à ń sọ yìí alága wa tí à ń sọ yìí tún lọ sí Ojódi ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n Aláyè níbí wọ́n tún ṣe sólà bọ òrò tí ò nídìí iná èyí tó ń fún àwọn ará Ẹ̀fọ̀n ní àdúgbò bẹ̀ láti rí omi lò lásìkò tí a bá fẹ́ ṣiṣẹ́ ọ̀nà orí oko a máa lọ ń yá grédà ni nígbà náà a máa lọ ń yá grédà àwa wò pé oye tí à ń san lórí grédà tá a bá papọ̀ lọ́tún lósì ó tó rà odidi yes bá a ṣe gbéra nìyẹn a láti lọ ra grédà èyí tí ó sì wà nílò níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n lónìí yàtọ̀ sí yẹn wọ́n máa ń pe mọ́tò kan ní jọlọjọlọ low bed gígùn a rí i pé yàtọ̀ sí pé tí a bá fẹ́ lo grédà yà máa fi mọ́tò gbé grédà lọ síbi tí wọ́n bá ti fẹ́ lò àwọn èèyàn á tún máa wá á wúlò fún IGR àwọn èèyàn á tún máa wá láti wá máa gbà yàtọ̀ tí bá rántí yàtọ̀ sí health center Ìlọ́rọ̀ health center tí a kọ́ lásìkò tí à ń sọ yìí á tó bíi 4 Ìwàjí. ṣé àwọn owó tí wọ́n fi sílẹ̀ tí wọ́n fi sílẹ̀ yìí náà lè ń lò náà gbà yà pẹ̀lú ẹ̀yin ò powó wọlé ni. ṣe àwa ń gba owó ṣùgbọ́n kò tó ilé tí a bá àti ilé tí à ń gbà papọ̀ la fi ń ṣe àwọn iṣẹ́. àmọ́ wọ́n sọ pé lásìkò ìgbà gan tí ẹ̀yin ṣe local government chairman wọ́n ní autonomy owó ń wá direct láti Àbújá sí àpò local government. kò sígbà tí autonomy wà autonomy ti wà gbẹ̀yìn ní 1990 2000 to 2003. àwọn olóṣèlú ẹgbẹ́ yín sì ń fẹnu sọ́dẹ̀ ní wípé Ṣẹ́gun Òní ò fọwọ́ kan owó local government pé kì í ṣe jáàkì bí àwọn gómìnà ayé òde òní. wọ́n ń ṣe jáàkì ìyàtọ̀ tó wà ní wípé Ṣẹ́gun Òní kò fi tó bá ti gba allocation tó bá ti dé ọ̀hún ibẹ̀ náà ti ń yọ owó àwọn tíṣà. ẹ̀yin kọ́ lẹ̀ ń sanwó àwọn tíṣà. wọ́n ti ń yọ lọ state ni ó máa yọ allocation jáàkì ti wà jáàkì ti wà ó wà láyé Ṣẹ́gun Òní ṣùgbọ́n Ṣẹ́gun Òní fún wa ní owó láti ṣiṣẹ́. ìyàtọ̀ tó wà ìjọba state ní sọ pé èmi ni ó dọ̀nà fúnra mi èmi ni ó tí wọ́n ti ká gbogbo ìjọba. Ṣẹ́gun Òní fún wa ní àyè láti iléèwé tí a kọ́ àwọn iléèwé tí a kọ́ á tó 22 lásìkò tí màá sọ níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n. bẹ́ẹ̀ ni. àwọn iléèwé wo lẹ ti lẹ kọ́ iléèwé sí. akọ́ sí St Paul's akọ́ sí St Peter's akọ́ sí suburb model níbí àwọn school kan wà lórí oko tí a lọ ṣe 3 blocks of classroom síbẹ̀ lásìkò Ṣẹ́gun Òní so inú àwọn owó tí wọ́n fún wa yìí náà lẹ ti ń ṣe.
ẹ jẹ́ kí n kàn tẹ̀ wá bí yín Ààrẹ Yẹmí Àjànàkú gẹ́gẹ́ bí irú ẹ̀yin ọ̀dọ́ tọ́lọ̀ ń fún láǹfààní láti rí àwọn ipò tó ṣe gbòógì, ipò gidi mú láti tẹ́ndá èjì yín títí di bí bẹ́ẹ̀ ṣe wà yìí. Ǹjẹ́ ó tún ṣe é ṣe fún àwọn ọ̀dọ́ mi, àbí kí n kọ́kọ́ sọ wípé kí ni adùn ìyẹn merit àti challenges tó jẹ́ ìdojúkọ ní pé kí èèyàn tètè rí ipò dìmú gẹ́gẹ́ bí ọ̀dọ́ nínú òṣèlú. ẹ ṣe olóòtú. Nígbà tí mo ṣe alága káńsù ọmọ ọgbọ̀n ni mí. 30 years. Bẹ́ẹ̀. Bó o lẹ ṣe control rẹ̀? Mo sọ ṣáájú wípé kì í ṣe pé à ń yinra ẹni. Mo jẹ́ akíkanjú ọmọ láti kékeré. Mo dẹ̀ ń kó àwọn ènìyàn mọ́ra. Mo dẹ̀ jẹ́ olórí tó jẹ́ wípé kó tó lè ṣẹ̀mí á pẹ́ tí kì í bínú. Because ẹni tó wá máa ṣe iṣẹ́ tí à ń sọ yìí ó ní láti jẹ́ ẹni tí ó ṣetán láti kó ènìyàn mọ́ra tí ò dẹ̀ ní máa bínú. Oríṣiríṣi ìpèníjà ló wà lásìkò tí à ń sọ yìí nítorí pé oríṣiríṣi ọ̀gá ló máa ń wà tó máa ti rí bí wọ́n máa rí bí ọmọ kékeré wọ́n fẹ́ máa control ẹ̀ bó ṣe wù wọ́n, ṣùgbọ́n láti jẹ́ ẹni tó máa dúró fúnra ẹ̀. Then bí ìgboro ṣe rí àwọn ojú ẹgbẹ́ wa wá pọ̀ tá a máa nídìí ìrànlọ́wọ́ tó ní access and free access ó yàtọ̀ sígbà tí àgbàlagbà bá wà lórí. Àmọ́ ká má parọ́ o, díẹ̀ ní di ọ̀la ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n tí wọ́n jẹ́ ọ̀dọ́ ni wọ́n ròyìn yín pé ẹ lawọ́ sí, ẹ ṣe dáadáa, ẹ pín iṣẹ́ síta, ẹ pín kọ́ńtrátì síta, wípé voucher òkè máa ń ráre lórí tébù yín. Wọ́n sì ń sọ, ṣé ká sọ pé àǹfààní náà lẹ ṣì ń jẹ́de ni? Àǹfààní Ọlọ́run yàtọ̀ sí gbogbo nǹkan tó ń sọ yìí. Nígbà yẹn ọ̀kadà ó dà pé 65,000 lọ́ta. Ọ̀kadà tí Ọlọ́run ti ọwọ́ wa rà sí Ẹ̀fọ̀n yìí á tó 40. Kí náà fi ń ṣe? Tí àwọn èèyàn fi ń ṣiṣẹ́, tí à ń rà fún wọn láti fi ṣiṣẹ́ lásìkò tá à ń sọ yìí. Bọ́lá ṣe wá fún ẹ̀yin láǹfààní láti rí àwọn ipò gidi dìmú nínú òṣèlú. Ǹjẹ́ ó ṣeé ṣe níbi tí òṣèlú dé dúró lénìí àti bí wọ́n ṣe wá ń ṣe òṣèlú lénìí káwọn ọ̀dọ́ kí wọ́n rí ipò gidi tètè dìmú? Bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe. Tí ń ṣe ọmọ olóṣèlú o, tí ò sì lówó dání láti lè. Ó ṣeé ṣe. Ó depend lérí ẹni tí ó jẹ́ leader ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ leader ni ò fẹ́ kí àwọn èèyàn kí wọ́n gòkè. Ọ̀pọ̀lọpọ̀ leader ló fẹ́ káwọn èèyàn gòkè. Ìdí tọ́pọ̀lọpọ̀ leader ò fi máa ń fẹ́ ni wípé nígbà tó bá ti gòkè ò ní wúlò fún iṣẹ́ tó fẹ́ kó ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ leader wọ́n fẹ́ kí ẹni tí ó wà lẹ́yìn wọn gòkè. So tí ẹni tí a ń sọ irú ọ̀dọ́kọ̀dọ́ tó bá ní àǹfààní láti bá leader tó dáa ṣiṣẹ́, ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ wọn á gòkè. Bẹ́ẹ̀ ni. Kò sẹ́ni tí ń rìn tí ì ní alábàárìn. Ta ni political role model yín àbí mentor yín? Ṣé political mentor mi wọ́n pé méjì nítorí ẹni tí a bá ṣiṣẹ́ tí èèyàn bá ti ara wọn dìde tí wọ́n dẹ̀ fẹ́ lọ síwájú èèyàn dandan ni kí a máa worú ìwà wọn láti gbélé ayé. Àwọn méjèèjì tí mo sọ yìí ìwà wọn yàtọ̀ síra o. Ìwà wọn yàtọ̀ síra gan-an ṣùgbọ́n ti ara àwọn méjèèjì ni mo ti dìde nínú òṣèlú. Tani àti tani? Aṣíwájú Kárùnwé Ọládàpọ̀. Kò sí bí a ṣe lè kọ ìtàn ìgbésí ayé mi tí a lè yọ orúkọ wọn kúrò. Nítorí àwọn ló kọ́ wa níṣẹ́ òṣèlú yìí tí a fi dá nǹkan ṣe. Ẹni kejì ó ní Ọ̀túnba Bísí Kọ́láwọlé torí pé bí bàbá ni wọ́n ṣe jẹ́. Àwọn náà nígbà tí a padà sí PDP àwọn náà lájọ ṣiṣẹ́ papọ̀ láti ara wọn náà Ọlọ́run lò wọ́n láti kí n jẹ́ alága káńsù Ẹ̀fọ̀n Aláàyè.
láti ọwọ́ wọn náà lọ́lọ́run tún lò wọ́n fún mi láti jẹ́ special assistant to the governor on youth development bẹ́ẹ̀ ni àti àwọn alága party tí a ti ṣe ọlọ́run lò wọ́n fún wa lóríṣiríṣi ọ̀nà so àwọn méjèèjì jẹ́ èèyàn pàtàkì ní ìgbésí ayé mi especially your political career. Yes, especially my political career tó jẹ́ pé a ò lè fi ojú pa wọ́n rẹ́ mi ò dẹ̀ ní dúró níbi tí wọ́n á ti sọ̀rọ̀ wọn láìda. Ẹ ṣàpèjúwe òṣèlú ẹ̀fọ̀n. Òṣèlú ẹ̀fọ̀n ní ayé àtijọ́ ó pín sí ipa mẹ́ta. Ní ayé àtijọ́ kó tó rí pé a ní ìjọba ìbílẹ̀ òṣèlú ẹ̀fọ̀n dá o nítorí pé a máa ń papọ̀ láti gba nǹkan. Láyé ìgbà tí mo ń sọ yá wa ní abẹ́ Ekiti West Local Government. Ekiti West Local Government wọ́n ní wọ́ọ̀dù 10 tí 4 wà ní ẹ̀fọ̀n nínú ìlú bíi 15 tó wà lábẹ́ wọn. Nígbà náà tí a bá ti gbé ìbò ẹ̀fọ̀n bá ti dé wọ́n lè sọ nǹkan tó lè máa ṣẹlẹ̀ ní Ekiti West. Ó jẹ́ kán bọ̀wọ̀ fún wa gan-an inú wa kò nígbà tá à ń sọ yìí. Ìyẹn dẹ̀ jẹ́ kí a ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní níjọba ìbílẹ̀ ẹ̀fọ̀n. Ṣùgbọ́n lásìkò kan ó tún yí padà. Ó tún yí padà nígbà tá a ní ìjọba ìbílẹ̀ ó wá dé wípé ẹgbẹ́ kìíní àti ẹgbẹ́ kejì kí oníkálukú kí a bẹ̀rẹ̀ sí ń kọlura wa tá a bá ti ṣe òṣèlú. Ṣùgbọ́n ní sáà tá a wà yìí a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba dókítà Emmanuel Adélèjàre Adésàyà Ọbalùfọ̀n Aláyémọrẹ tìlú Ẹ̀fọ̀n. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn líìgì wa lábẹ́ bàbá wa Fágbémiró yes tí wọ́n ti dá sí ọ̀rọ̀ òṣèlú Ẹ̀fọ̀n torí nígbà kan tòótọ́ kò sí ẹgbẹ́ tí a lè rí bá wí àbí a lè sọ pé àwọn ló ṣe dáadáa òun ni ò fa wàhálà àbí ni wàhálà máa ń wà àtẹgbẹ́ kìíní àti ẹgbẹ́ kejì tí ẹgbẹ́ kan bá ti déjọba àwọn náà á kágbá sókè tẹgbẹ́ kejì ní máa ti déjọba àwọn náà á kágbá sókè ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn traditional council Alaye council and the Ẹ̀fọ̀n Development League gbogbo àwọn nǹkan yìí ti di àfisẹ́yìn tí gbogbo. Ojúkojú lètò yìí pẹ̀lú Olúọmọ pírẹsẹ̀ntà àwọn ibì kan wà tó jẹ́ pé à ń fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ẹ ṣàpèjúwe àwọn tí ẹ lè recognize wípé adarí gidi olóṣèlú ni wọ́n níjọba ìbílẹ̀ fana. Yes máa bẹ̀rẹ̀ pẹ̀lú. Bóyá wọ́n ṣì wà ní active politics o bóyá wọ́n sí o. Àwọn olóṣèlú tó yanrantí tó dẹ̀ dáa wọ́n pọ̀ níjọba ìbílẹ̀ fún aláyè tí a ò lè kà wọ́n tán ṣùgbọ́n tí a bá lè rántí ọmọọba Adé Agbájé olóṣèlú tí ó dáa gidi ni wọ́n ti ṣe alága káńsù Ẹ̀fọ̀n rí. Ẹ lè fún wọn pass mark gẹ́gẹ́ bí political leader. Yes Honourable Adúnayọ̀ Àtẹgbẹ̀rọ àwọn náà ti ṣe alága káńsù rí wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn ló gbà mí síṣẹ́ nígbà tá a sọ yìí 2000 wọ́n gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn àwọn olódò ẹ̀kọ́ secretariat tí a ń lò lọ́wọ́ ẹ̀ olóṣèlú tó yanrantí ni wọ́n. Ọ̀túnba Bísí Kọ́láwọlé Aṣíwájú Kánrówí Ọládàpọ̀ Professor Àdìó Fọláyàn àwọn bàbá wa Chief J.D. Duarte Chief George Ajanaku bàbá wa Káyọ̀dé Ìyè Chief Akínyẹlé Ológbò. A bá tún sọ olóṣèlú tí ó fẹ́ràn ènìyàn tó dẹ̀ ń ṣe dáadáa lásìkò tá a wà yìí Ọ̀túnba Ọlálékan Akínyẹlé tó ń pè ní filẹ̀ fún lóko tó ń pè ní yẹnùkó olóṣèlú tí ò mọ ẹgbẹ́ ni o kò mọ ẹgbẹ́ APC kò mọ ẹgbẹ́ PDP gbogbo ẹgbẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ wà ṣùgbọ́n tí èèyàn ò lè máa rántí dárúkọ wọn. Ẹ jẹ́ ká wá kúrò ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ẹ jẹ́ ká wọnú òṣèlú ìpínlẹ̀ Èkìtì lọ báyìí bó lẹ ṣe lè ṣàpèjúwe ipò tí òṣèlú Èkìtì wà lọ́wọ́ yìí. Ẹ ṣe olóòtú ètò bí ẹ ṣe mọ̀ wípé ètò ìdìbò gómìnà ti ń súnmọ́ ní ìpínlẹ̀ Èkìtì
ẹgbẹ́ méjì àbọ̀ ló wà ní ìpínlẹ̀ Èkìtì bí a ṣe ń sọ. Èwo ni méjì òdìdí, èwo ni àbọ̀ orí ẹ̀? ẹgbẹ́ PDP, ẹgbẹ́ APC àti ẹgbẹ́ tí mo pè ní méjì àbọ̀ orí ẹ̀ ní bóyá ADC àbí ACD. Kí ló dé tẹ́ fi pè ní àbọ̀, tẹ́ fi pẹgbẹ́ ADC ní àbọ̀? ẹ ṣe ní lọ́wọ́lọ́wọ́ bí ìwà lè sọ lọ́la o, lọ́wọ́lọ́wọ́ nípínlẹ̀ Èkìtì ẹgbẹ́ ṣé ACD ó máa dàrú mọ́ mi lójú. African Democratic ADC Congress. àbí ẹgbẹ́ ADC wọn ní àwọn tí wọ́n lè sọ pé wọ́n lè púlù crowd àbí wọn tí ì tó bóyá tó wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìdí tí mo fi pè lábọ̀ ni o ṣe pé tó bá ń yá bóyá a lè ráwọn tó máa bí nínú ẹgbẹ́ PDP tí wọ́n fẹ́ pé bẹ́ẹ̀ náà ń gborílé a lè ráwọn tá a bí nínú ẹgbẹ́ APC ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tá a wà méjì àbọ̀ ni ẹgbẹ́ PDP, APC àti. Ibi àlàyé ọ̀rọ̀ yìí náà mo fẹ́ béèrè ìbéèrè, wọ́n ní pé kò sí ẹgbẹ́ PDP mọ́ ní ìpínlẹ̀ Èkìtì pàápàá jùlọ níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n, àmọ́ káwọ́kú sọ pé ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní ẹgbẹ́ PDP wọ́n ní ó ti parẹ́ bíso. ìtànjẹ èṣù ni tí ẹ bá wo káfí Ẹ̀fọ̀n kí n bẹ̀rẹ̀ láti Ẹ̀fọ̀n, tí ẹ bá wo gẹ́gẹ́ bí alága PDP mo ṣe ìpàdé kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí ẹ bá wo lórí ayélujára àwọn tí pẹ̀lú attendance tá a ṣe ní ọjọ́ náà, àwọn tí ó attend the meeting is about 700 plus tó attend the meeting tó jẹ́ ọmọ ẹgbẹ́ PDP. Tí wọ́n ráyè. Yes, àwọn tí ó ráyè àtàwọn àwọn yàtọ̀ sáwọn tí ò ráyè. Tó bá wá jẹ́ pé a ṣe tán ká fún ní ìpolongo bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta kan tó ṣe ìpàdé, ó dá mi lójú pé wọ́n á lé ní 1000 kan. Ẹgbẹ́ PDP wà ní ìpínlẹ̀ Èkìtì ṣùgbọ́n ṣẹmọ̀ tí ẹgbẹ́ ò bá sí níjọba ó ṣeé ṣe kárúgbó má pọ̀ ṣùgbọ́n iṣẹ́ ń lọ ní abẹ́lé. Àmọ́ àwọn tó yẹ kí ẹ máa wò gẹ́gẹ́ bí òpó rìbìtì tí ń di ẹgbẹ́ mú náà ni wọ́n ti ń tọ kété sí opposition party. Ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ mi ṣe àpèjúwe. ọmọ ọdún 11 ni mi nígbà tí ìyá mi kú. Ǹjẹ́ aláyé ìgbẹ́ mi ò lẹ́yìn ìyá mi ṣebí mo ṣoríire. Tí bàbá àbí ìyá bá kú nílé kò ní káwọn ọmọ má ṣe rere. Kí àwọn kankan lọ kúrò nínú ẹgbẹ́ ṣe rí nígbà míì orúkọ ńlá ni ọ̀pọ̀lọpọ̀ máa ń wò tó máa fi rò pé lágbájá gbajúmọ̀ ni, ẹlòmíì orúkọ àtijọ́ ló ń jẹ́. A jẹ́ pé orúkọ àtijọ́ ni Fayose ń jẹ́. Orúkọ àtijọ́ gbáà ni Fayose ń jẹ́ báyìí. Bẹ́ẹ̀ ni. Ṣé èèyàn ni pé Fayose ò ní political value mọ́? Ẹni tó bá ní political value bíi ti àtijọ́ ó yẹ kó mú ẹgbẹ́ tuntun kó lọ díje ńbẹ̀, kó mọ̀yàn sílẹ̀ kó lọ díje ńbẹ̀. Orúkọ àtijọ́ ni Fayose ń jẹ́. Bẹ́ẹ̀ ni. Osokomole. Orúkọ àtijọ́ ni. Àmọ́ ṣe pọ̀ pẹ̀lú báwo tí Fayose ń ṣe pọ̀, ṣé ẹ̀yin ò rò pé ó ní ìpalára fún ẹgbẹ́ PDP? Kò ní ìpalára nítòótọ́ tí gẹ́gẹ́ bí ẹgbẹ́ APC kí n má sọ̀rọ̀ Fayose, gẹ́gẹ́ bí ẹgbẹ́ APC tó wà ní ìjọba ní òkè ní àárín àti ní ìsàlẹ̀, ẹgbẹ́ PDP ní láti múra gẹ́gẹ́ bí iṣẹ́ gidi láti lè win ní election tó ń bọ̀ yìí. Olujimi ti lọ. Bẹ́ẹ̀ ni ó ní mo fi ṣe àpèjúwe pé tí bàbá àti ìyá bá kú orúkọ àtijọ́ ní gbogbo àwọn tí à ń sọ yìí. Segun Oni náà ò sí pẹ̀lú yín mọ́. Bẹ́ẹ̀ ni orúkọ àtijọ́ Segun Oni tí à ń sọ yìí ó dùn ní ó ṣe ní láàánú pé kíni pé ó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ APC pẹ̀lú nǹkan tí àwọn ẹgbẹ́ yẹn ti fojú ẹ̀ rí. Ọ̀túnba Bísí Kọ́láwọlé náà wọn ò fi taratara tí wọ́n jẹ́ olùdíje fún ẹgbẹ́ PDP nínú ètò gómìnà tó kọjá, wọn ò fi taratara náà wà pẹ̀lú ẹgbẹ́ PDP. Àwọn wo ló wá kù bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí n sọ kankan fún wa. Tí a bá wo gbogbo àwa tí ó ń ṣe òṣèlú àti ẹgbẹ́ PDP àti ẹgbẹ́ ADC àti kẹgbẹ́ tí ìbá wà a ò ju 10% o. Tó àwọn tí ó máa dìbò. Àmọ́ ẹ̀yin tẹ́ bá kóra yín jọ ẹ náà lẹ́ máa influence àwọn tó máa dìbò. Bẹ́ẹ̀ni, àwọn tí ẹ dárúkọ wọ̀nyí kí ni ipò wọn, kí ni influence tí wọ́n ní nínú ìbò tó kọjá Olujimi lose unity ẹ̀
bóyá kò sí nígbà tó ń dìbò. Ibo ló lọ nínú ìbò tó kọjá Fayose tí à ń sọ yìí kò dúró dìbò. Bó bísí. So orúkọ ni àwọn wọ̀nyí ń tà, orúkọ ló ń tà. Bó lẹ ṣe lè ṣàpèjúwe political gimmick or political style Osokomole Fayose? Fayose ká ní ó jẹ́ ẹni tí ó lè dúró déédéé ni ó ní ìbá rí bíi Tinubu lẹ́kìtì. Tinubu dúró lẹ́kọ̀ọ́ ojú ẹ gbogbo àtàwọn sí ìjọba ó dúró fún àwọn èèyàn tiẹ̀ ṣùgbọ́n Fayose ò lè dúró níbi tí ò sí ìjọba. Tí Fayose bá fẹ́ tó bá fẹ́ sọ fún wa wípé bóun ṣe rí látijọ́ lòun ṣe rí kí ló lọ ṣe jọ́ àwọn tó wà pẹ̀lú ìjọba láti máa fèsì ẹgbẹ́ tí Ọlọ́run ti gbé dìde. Torí mo rí pé Arẹ́gbẹ́ṣọlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun kò lẹ̀dí nígbà tó fẹ́ kúrò ní APC kò lẹ̀dí àpòpọ̀ mọ́ PDP. Bẹ́ẹ̀ ni ó mú ẹgbẹ́ tuntun wọlé. ẹgbẹ́ iṣẹ́ tí Arẹ́gbẹ́ṣọlá lẹ́nu ṣe tó mú ADC dé lọ́ṣun irú Ọ̀ṣun la lè lẹ́gbẹ́ mẹ́ta wà o. Àmọ́ lẹ́kìtì méjì àbọ̀ ni irú Ọ̀ṣun la lè sọ pé ẹgbẹ́ mẹ́ta wà. Ṣé Arẹ́gbẹ́ṣọlá torí pé ó mọ̀ pé orúkọ àtijọ́ òun ṣì ń jẹ ó ló ṣe ń kérò láti local government kan sí local government. Ẹ wo àárín àwọn nǹkan tó ń ṣe tí Fayose bá mọ̀ pé orúkọ àtijọ́ lòun ṣì ń jẹ́ kóun náà kó ẹ̀ẹ̀kan tó gbé àpótí láìsí ìjọba ló tí Fayose bá sọ pé òun náà kí lágbájá pẹ̀lú ìjọba àpapọ̀ ló wà mẹ́ o òun náà tàmẹ̀dù níkejì ìjọba àpapọ̀ ló wà mẹ́ o kígbà tí ó kọ́kọ́ máa gbé àpótí láìsí ìjọba àpapọ̀ tó lóun ló gbé sẹ́nítọ̀ ṣé ó wọlé mo kẹta ló ṣe orúkọ àtijọ́ ẹ wo Olujimi tí a sọ náà gbogbo àpótí tó gbé nígbà tí ìjọba wà ní eléyìí tó ṣe gbẹ̀yìn kò wọlé náà nígbà tí ò síjọba. Ṣé nǹkan tẹ́ wá sọ ni pé ẹgbẹ́ PDP fíìlì wọn kò sí àmì pé wọ́n lọ rárá. Ok, Olujimi lọ àwọn mélòó ló kó dání. Olujimi lọ àwọn mélòó ló kó dání. Àwọn tó wà pẹ̀lú Fayose tó jọ lọ àwọn appointment ló fi mú wọn mọ́lẹ̀ 30% of appointment in Ekiti State today was given to Fayose's people. Tẹ́bi dẹ̀ ń pa àwọn ọmọ ẹgbẹ́ tiwọn. Àmọ́ wọn complain. Àwọn ń kọ̀ tó bá ní nǹkan tó wà lẹ́yìn complain wọ́n ń kọ̀ ṣùgbọ́n òun ò dókè. Àmọ́ níbi tí ètò òṣèlú Èkìtì dé dúró yìí ní ti ìdìbò gómìnà tó ń bọ̀ yìí ṣóṣù ọ̀fẹ́ ẹgbẹ́ PDP. Ó ṣú ọ̀pá. Wọ́n máa ń endorse báwo left and right. Bẹ́ẹ̀ ni endorsement àbí enforcement. Wọ́n ní endorsement ẹgbẹ́ aláta ẹgbẹ́ ngúgúrú ẹgbẹ́ òṣèlú. Ṣé rí àwọn tẹ́ bá ti kọjá lọ tẹ́ bá ti rí bánà kan ó bá ti lè gbé bánà 100,000 lọ́lọ́run fún wọn. Ní bánà sókè. Tó bá ti lè gbé bánà tó ṣe bánà lórúkọ Oyèbánjí tó gbé sẹ́gbẹ́ ògiri iwájú ilé 100,000 ni. Àwọn èèyàn wọ́n ṣe endorse ẹlẹ́ka náà lọ́tún lósì nìyẹn. Àwọn èèyàn ń gbà lára ẹ̀tọ́ wọn tó ń bẹ lọ́wọ́ ìjọba. Nígbà tí ìjọba kọ̀ tí ò ṣe ọ̀nà tí ò sí àǹfààní kankan kí ni ẹ sọ nǹkan tí ìjọba tó wà lóde yìí ní ìpínlẹ̀ Èkìtì ẹ sọ nǹkan tó ti commission láti ìgbà tó ti dé yàtọ̀ sí endorsement. Wọ́n mọ̀ ní báwo máa ń gbìyànjú lẹ́kìtì. Bíi kí ni ojú ọ̀nà wo ló dáa tí ó wà nípínlẹ̀ Èkìtì ẹ tọ́ka sí ọ̀nà. Àmọ́ wọ́n ní báwo ń ṣe flyover bridge báyìí. Láti ọdún wo ọdún fẹ́rin fẹ́ parí ó ti bẹ̀rẹ̀ flyover bridge. Wọ́n ní ó gbà àwọn èèyàn sí iṣẹ́ àwọn òṣìṣẹ́ sì sọ pé ń sanwó wọn déédéé pé ń san. owó sísan déédéé ta ní ìjọba owó sísan déédéé ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ ni one then ta ní ìjọba tó ti gba owó tí báwo yìí gbà láti ìjàta àti ìpínlẹ̀ Èkìtì sí kò sí ìjọba tí ó ń gba owó tó báwo so kí ló dé wá dé tí kò sí àǹfààní kankan ẹ jẹ́ ká wo ẹ̀fọ̀n níbí ká fi ẹ̀fọ̀n yín wíwo kíjọba ló ń ra transformer ṣé ìjọba ló yẹ kó máa ra ìjọba state ló yẹ kó ra transformer àbí local government ẹni aládàáni ni wọ́n ń ra transformer kí ni àwọn àǹfààní tí a rí. Kò àwọn yàtọ̀ sí gbogbo nǹkan tí a sọ yìí ìgboro lé gbogbo alámọ̀ àti ẹ̀yin tí ẹ̀ bá mi sọ̀rọ̀ gbogbo alámọ̀ pé ìgboro lé
inú ìjọba yes inú ìjọba yìí dẹ̀ ni. a sì manage. bẹ́ẹ̀ manage ṣó bó ṣe rí tẹ́lẹ̀ rí gẹ́gẹ́ bá láti ibi tí ẹ ti rìn débí láyé àtijọ́ pẹ̀lú epo 2,000 3,000 ẹ débí ẹ padà bọ̀ láti ibi tí ẹ ti wá ẹ lò tó epo 20,000 báyìí. rárá 50,050 litres. 50 litres sí láyé àtijọ́ pẹ̀lú ẹgbẹ̀rún 5 ẹ ti lọ ẹ ti bọ̀. ó dà níbi tí ojú wa mọ́dé báyìí nínú ẹgbẹ́ PDP lẹ́kìtì èwo lè wo nínú election governorship tó ń bọ̀ tá la fojúsùn yìí. àwọn èèyàn sọ wípé ẹni àwọn kan sọ wípé kò sí pé ẹgbẹ́ PDP ò sí ní Èkìtì mọ́ tí ò bá sí ẹgbẹ́ PDP lẹ́kìtì ṣé ó ṣeé ṣe ká ní olùdíje mẹ́rin márùn-ún lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. lára àwọn olùdíje náà ni àbúrò ẹ̀jẹ̀ Fayose tá a mọ̀ sí Dome. bẹ́ẹ̀ ni ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. ó lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Èkìtì. ǹjẹ́ ẹ̀yin ò rò pé bóyá ọdẹ la fẹ́ fi Túndé lẹ̀ sí ẹgbẹ́ PDP. tó bá jẹ́ ọdẹ tí àbájẹ́ kó rí kọ́. bàbá tó bí mi ti ṣe alága ẹgbẹ́ PDP rí níjọba ìbílẹ̀ Fáláyé èèyàn méjì péré ló wà láàrin èmi àti kémi tó tún wá ṣe. so mo ṣe lẹ́tọ̀ọ́ bàbá mi ṣe lẹ́tọ̀ọ́. bàbá tó bí yín ti ṣe alága ẹgbẹ́ PDP níjọba ìbílẹ̀ Fáláyé ó ṣe èèyàn méjì péré wà láàrin wa. ẹ̀yin náà tún wá padà wá ṣe. èmi náà padà wá ṣe tó bá dọ̀la ọmọ mi lè lóun fẹ́ ṣe. so Fayose àbúrò Fayose ó lẹ́tọ̀ọ́. àwọn wo lolùdíje sí ẹgbẹ́ sí ipò gómìnà lábẹ́ àsíá PDP. ẹ ti dárúkọ ẹnìkan. Emmanuel Peter. Ọ̀túnba Emmanuel Fayose. Dr. Olúwọlé Olóyèdé. Ọ̀túnba Fẹ́mi Peters. Ọbáfẹ́mi Peters. Chief Mrs. Ogun, former commissioner for works ní ìjọba Fayose àti Mr. Ọbáwálé Ọbáfẹ́mi. so a ní àwọn márùn tí ó ń díje. láàrin èmi àti yín lẹ̀kùn ní nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì báyìí ẹ̀rí inú ẹ̀rí ìta ibo lẹ rò pé ó ṣeé ṣe kígi owó sí. Ọlọ́run ló lè sọ o nítorí pé àwọn aráàlú ló tó gbàgbà sùn lọ́yẹ̀ ìgbà tó bá tó dẹ̀ dìbò tán ìgbà tó bá dìbò abẹ́lé tán là tó lè sọ pàtó tí ó lè wọlé. nínú ìbò abẹ́lé ṣé kìí ṣe ISBs ló máa kárí tíkẹ́ẹ̀tì. ìbá ṣe ISB dà ìbá ṣe oníkálukú ló mọ tó bá di àsìkò oníkálukú láṣọ oníkálukú ló ní style tán fi ń ṣe primary ọwọ́ àwọn delegate ló dẹ̀ wà láti sọ ẹni tí àwọn máa gbé kalẹ̀ ṣùgbọ́n ó dá mi lójú wípé ẹnikẹ́ni tí ó bá wọlé nínú àwọn èèyàn wa ló máa ṣe gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Èkìtì. kí làmì dání lójú. ṣe rí ẹgbẹ́ tí ó wà níjọba wọ́n lówó láti sá káàkiri àti láti máa pariwo lórí rédíò láti máa ṣe ṣùgbọ́n àwa tí a ò sí níjọba abẹ́lẹ̀ láti ń ṣiṣẹ́ wa ìgbà tó wá máa jáde òjijì ló máa bá wọn. ṣé iṣẹ́ abẹ́lẹ̀ ó tó ṣe owó àti iṣẹ́ agbára òkè. kò sí nǹkan tó jẹ́ agbára òkè ṣé ẹ rántí pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń ṣe lọ́wọ́ yìí kò sí níjọba gómìnà tó wà lórí ipò lónà so kò sí nǹkan tó ń jẹ́ agbára. ó wá yàtọ̀ torí pé ìtọ́ PDP ó hó pọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun gbà náà kó dà bí ipò tí ìtọ́ PDP sì hó pọ̀ ní Lẹ́kìtì pé àwọn kan lọ ok ṣé nínú ẹgbẹ́ APC tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan sì wà tí wọ́n ń bínú náà. àwọn mọ̀ bọ́ ṣe máa ń parí ìjà tí wọ́n ń dì káàpù ẹni àbí ẹ̀yin ọmọ ẹgbẹ́ PDP ṣe máa ń dì káàpù. ó ti eléyìí tí à ń sọ ìjà tó wà láàrin wọn lọ́wọ́lọ́wọ́ yìí ó ti kọjá à ń parí. ṣé nípínlẹ̀ Èkìtì àbí ní national. nípínlẹ̀ Èkìtì àkàtì ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkìtì àgbọ̀ nǹkan kan. ẹ lè gbọ́ torí wípé ìdí tí ìyàtọ̀ fi wà ilẹ̀ ti sọ àwọn kan lè nínú ẹgbẹ́ PDP àwọn kan lè wọ́n bá di káàpù wá àwọn èèyàn gbọ́ pé àwọn kan wà ẹ jẹ́ ká máa wo ẹ jẹ́ ká máa bá lọ ẹ jẹ́ ká máa bá lọ oríṣiríṣi máa ṣẹlẹ̀ inú mi á dùn tẹ́ bá tún lè padà wá nígbà tó bá di àtúnwá náà lọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ni tó bá di oṣù kẹwàá. ẹ jẹ́ ká wá wálé ká padà sí local government yín níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n a rí àwọn olùdíje náà sípò ilé ìgbìmọ̀ asòfin l'Àbújá wọ́n tó bíi mélòó nínú ẹgbẹ́ yín. nínú ẹgbẹ́ wa
lásìkò yìí nínú ẹgbẹ́ wa lásìkò yìí àwọn bíi 3 tó ń jáde ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n. ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ó dà pé àwọn 2 ni wọ́n sì fojú wọn. lọ́n fojú wọn. Tani àti tani. Ọ̀túnba Akínyẹlé Ọlálékan àti Mr. Múyìwá Òjó. tá mọ̀ sí MOP. Yes. ṣé àwọn méjèèjì ni wọ́n serious tó jẹ́ pé wọ́n mú lọ́kùnkúndùn. Àwọn méjèèjì ló mú lọ́kùnkúndùn. nínú ẹgbẹ́ ìkejì tó jọgbọ́n ọmọ ìyá yín APC ṣé àwọn náà ní olùdíje. Àwọn ní pẹ̀lú àwọn tí ó ti ń sọ̀rọ̀ síta wọ́n ní olùdíje 2 nínú Ẹ̀fọ̀n náà. bẹ́ẹ̀ ni. ó dà tí ẹgbẹ́ APC tí wọ́n bá ju tíkẹ́ẹ̀tì wọn síjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ṣé ẹ̀yin náà ó tún ju tíkẹ́ẹ̀tì yín síjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n. Èmi gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ PDP níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n aláyè mi máa gbìyànjú mo dẹ̀ ṣe ń gbìyànjú mo máa rí pé pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti àwọn èèyàn pé tíkẹ́ẹ̀tì rep Ẹ̀fọ̀n ló ń bọ̀. ní PDP. tó bá jẹ́ pé àwọn APC náà wá ju tiwọn sí ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n náà. oníkálùkù á dìbò fún tiẹ̀ ni. níjọba ìbílẹ̀ kan náà. bẹ́ẹ̀ ni. ó dáa ká wá gbà yìí pé àwọn ẹgbẹ́ PDP wọ́n sọ wọ́n lè ju rẹ́ẹ̀pù sí ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n tó bá jẹ́ pé APC nìkan ni wọ́n ju tíkẹ́ẹ̀tì wọn sí ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ṣẹ́yìn PDP ṣe é dìbò fún olùdíje ẹgbẹ́ APC. tí wọ́n bá ti dìbò fún wa nígbà tá a gbé gómìnà sí Ẹ̀fọ̀n kí ló dé àwa ti gbé gómìnà ní Ẹ̀fọ̀n rí tí a dìbò tí ìbò wa jẹ́ 6,000 títí APC jẹ́ 4,000. bó o náà ṣe ṣe. oníkálùkù dìbò fẹ́gbẹ́ rẹ̀ wọ́n dìbò fẹ́gbẹ́ wọn ni mi ò ní wọ́n ràbò oníkálùkù dìbò fún ẹgbẹ́ tí ká ní bí àwọn ẹgbẹ́ APC tí wọ́n bá dìbò fún wa nígbà yẹn àwa náà dìbò fún wọn lẹ́nu tó bá. ṣé dandan ni kẹ́ ẹ fowó ránró nínú òṣèlú ni. ẹni tó ṣèkà ó gbúdọ̀ máa retí oró láì ṣe inú Bíbélì òṣèlú ni à ń ṣe ẹni tó di ẹlẹ́sẹ̀ mú tó lóò gbúdọ̀ gòkè tóun náà fẹ́ gòkè ó bẹ́tà kẹ́yìn méjì jọ máa bọ́ ńlẹ̀. ṣó wàá yẹ kó rí bẹ́ẹ̀. bó ṣe yẹ kó rí ni kò sí ọmọ kékeré nínú wa tó ń ṣe òṣèlú yìí a mọ nǹkan tó tọ́ àti nǹkan tí yóò tọ́ nígbà tí n bá ṣe nǹkan tí ó bá burú sí yín olótùú kí mo bí o gbọ́dọ̀ máa retí nǹkan tó dáa látọ̀dọ̀ yìí. ilé ìjọsìn gan wọ́n ń gbẹ̀san wọ́n má ṣe wá sọ ní òṣèlú. tó bá wá jẹ́ wípé ó padà wá já mọ́ ẹgbẹ́ PDP lọ́wọ́ wípé ẹ̀yin nìkan lè produce candidate fún rep tí tíkẹ́ẹ̀tì APC tí ò bọ́ sẹ́fọ̀n ǹjẹ́ ẹ̀ ń retí ìbò wọn náà. gẹ́gẹ́ jẹ́ dandan a máa retí ìbò wọn tí wọ́n bá tún wù wọ́n kan tó ṣe dáadáa àwa náà tún san ẹ̀san tó bá tún kàn wọ́n. kò ju yẹn lọ dandan ni ká bá wọn sọ̀rọ̀ pé a fẹ́ ìbò yín o ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ o fún lọ síwájú Ẹ̀fọ̀n wọ́n lè dìbò fún wa láti fi pa eléyìí tó wà lẹ́yìn rẹ̀. àkọọ́lẹ̀ tó wà nílẹ̀ tẹ́lẹ̀. àkọọ́lẹ̀ tó wà lẹ́yìn wọ́n bá dìbò fún wa láti fi parẹ́ àwa náà tún ti múra pé tó bá dọ̀la o tó bá tún kàn wọ́n a ti pa àkọọ́lẹ̀ burúkú rẹ̀ o ẹja bẹ̀rẹ̀ sí í ṣe rere lọ. tó bá wá sọ pé wọ́n fẹ́ kọ́ ọmọ ńkọ́. a jẹ́ pé àwa náà tún kọ́ ọmọ lọ́jọ́ iwájú kọ́lọ̀ dẹ́mi sí. àwa máa di àkọọ́lẹ̀ kò dẹ̀ nínú bó wà ní àkọọ́lẹ̀ burúkú ìṣe máa kò dẹ̀ nínú Ẹ̀fọ̀n lọ́wọ́. bó làkọọ́lẹ̀ burúkú ìṣe máa parẹ́. àkọọ́lẹ̀ tí tó lè fi parẹ́ nìyí pé kó tó di wípé wọ́n gbé ẹnikẹ́ni nínú ẹgbẹ́ méjèèjì kó tó di wípé wọ́n gbé ẹnikẹ́ni nínú ẹgbẹ́ méjèèjì. ìyẹn níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká pe ìjòkó àpérò torí Ẹ̀fọ̀n fẹ́ aṣojú ní national a ti ń jà pé a fẹ́ ilé ìwé gíga láti pẹ́tipẹ́ ẹ wo Adó nílé ìwé gíga Ìyìn tó wà lẹ́gbẹ̀ẹ́ gangan onílé ìwé gíga Ìlàwẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ gangan onílé ìwé gíga ẹ wo Ọ̀yẹ́ ní gbogbo ẹ̀ láàrin ibì kan ni. so gbogbo àǹfààní tó ní tó pọ́n ní ọmọ sókè ni o àwa náà fẹ́ ní ọmọ sókè lélẹ̀ tí tó ń bọ̀ yìí so ká tó di pé níbo ẹgbẹ́kẹ́gbẹ́ kankan ní ọmọ sí ká tó di pé ẹgbẹ́kẹ́gbẹ́ kan gba tíkẹ́ẹ̀tì kìíní àbí gba ìkejì ká ní ìjòkó àpérò ẹ jẹ́ ká jọ sọ
ṣé tẹ́ bá sì tọ́ máa pè pàdé àpérò yìí tẹ́ ẹ bá jókòó ṣé ẹ̀dẹ̀ máa sọ ṣé yóò yẹra yín. tí kò ṣe ohun tó burú à ń ṣe láyé àtijọ́ nígbà tí a ò tí ì ní local government. tó jẹ́ pé ọmọ wa ni a máa ń sọ pé kán jẹ́ kó ṣe é. ẹ jẹ́ kí a wá sórí ìjọba ìbílẹ̀ yẹn kí n tó yọ̀ǹda yín. a mọ bí local government wa bó ṣe máa ń ṣe ṣọ̀m torí pé àwa nìkan là ń dá lù tí ẹ̀fọn láàyè one town one local government ni. ǹjẹ́ adùn ìgbádùn one town one local government yẹn ṣó ṣì wà ní local government ẹ̀fọn lọ́wọ́ yìí pàápàá jùlọ ní ìjọba ilé tó ń lọ lọ́wọ́ ìjọba àgbà òkè. ìjọba tí à ń lò lọ́wọ́ yìí ní local government ẹ̀fọn. níjọba ìbílẹ̀ ẹ̀fọn. gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ wọn ṣe ń sọ wípé wọn ò fi owó sí ìjọba ìbílẹ̀, wọn ò fi owó sí ní àwa tí ó wà ní ìta gẹ́gẹ́ bí alátakò lè sọ, wọn ò fi owó sí tó ní àwọn máa ń sọ, ṣùgbọ́n nítorí pé kò sí ipa ìjọba ìbílẹ̀ nílùú tí a wà yìí, ìjọba ìbílẹ̀ ní ẹ̀fọn aláàyè lọ́wọ́lọ́wọ́ yìí, ó jẹ́ kí àwa wò pé bóyá wọn ò fún wọn ní ìkankan nítorí kò sí alága ìjọba ìbílẹ̀ tí ó wà ń bẹ̀ yìí. Ó dá mi lójú pé tó bá rówó pé a ṣe bẹ̀bẹ̀ lẹ́nu ìgbà tó débẹ̀ ó ti ń súnmọ́ ọdún méjì báyìí. Nǹkan ẹyọ kan tí a sì rí tí ó ṣe ní ọ̀nà tí ó wà ní ẹ̀gbẹ́ tó wà ní Owódé jáde sí Owódé òkè, Owódé òkè jáde sí Owódé ìsàlẹ̀. Lẹ́yìn yẹn kò sí nǹkan kan tí a lè sọ wípé wọ́n ṣe, ṣùgbọ́n nǹkan tí a ń gbọ́ ni wípé wọn ò fún wọn ní owó láti ṣiṣẹ́. òṣèlú ayé òde òní owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ó nílò owó. ṣé nǹkan tí ń bẹ ńlẹ̀ fún ẹgbẹ́ PDP tí wọ́n ò rí lò? ó jẹ́ dandan ẹni tó bá fẹ́ díje ti mọ̀ pé ọ̀rọ̀ owó ni, ṣùgbọ́n a máa bẹ àwọn èèyàn, kò sí bí ẹgbẹ́ PDP ṣe rí owó ná tó ẹgbẹ́ tó wà níjọba, ṣùgbọ́n tí ó bá wu àwọn èèyàn kí wọ́n tún gba owó òun ṣe mọ̀ pé àtúnjọ máa jìyà ọdún mẹ́rin míì ni. Eléyìí tí wọ́n gbà lọ òun la fi kóra wa sí eléyìí tí a wà yìí, ṣùgbọ́n dá mi lójú pé àwọn èèyàn ò ní ṣe àṣìṣe bẹ́ẹ̀ mọ́. wọ́n mà ní ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Èkìtì pé tó ti ẹ̀ńdọ́ọ̀sì ààrẹ Bọ́lá Tinubu fún ẹlẹ́ẹ̀kejì. ẹgbẹ́ APC ló ẹ̀ńdọ́ọ̀sì Bọ́lá Ahmed Tinubu, kì í ṣe èèyàn ìpínlẹ̀ Èkìtì. ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Èkìtì àwọn ló ẹ̀ńdọ́ọ̀sì Tinubu, kì í ṣe àwọn ará ìlú. ṣé coalition yóò ní affect yín ní national level ẹgbẹ́ PDP? kò sí ohunkóhun tó lè fi affect wa. ṣẹ́yìn náà ó tún gbé a máa gbé ààrẹ, a dẹ̀ máa wọlé. Ìbò tí a fẹ́ dì í, ìbò àwọn ará ìlú against kì í ṣe ọ̀rọ̀ ẹgbẹ́, àwọn ará ìlú against ẹgbẹ́ APC ni. tó bá dẹ̀ tí ó fi máa bọ́ lọ́wọ́ èèyàn bọ̀ o, gbà tó máa bọ́ lọ́wọ́ ẹgbẹ́ PDP láyé Jonathan a máa wọlé là ń sọ, ṣùgbọ́n ìgboro ò dáa, ebi wà ń gbòòrò, àwọn èèyàn ṣetán àti gbèjà. ẹ pàrọwà kẹsì gba àwọn ọ̀dọ́ akẹgbẹ́ yín lámọ̀ràn nínú ètò òṣèlú ìpínlẹ̀ Èkìtì àti òṣèlú. Ẹ̀bẹ̀ tí màá bẹ àwọn èèyàn bí àrọwà òun ni wípé ẹ̀bẹ̀ jẹ́ kí a ronú lélẹ̀ tí a fẹ́ ṣe. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ẹgbẹ́ lẹ̀ ká dìbò fún èèyàn. Ẹ jẹ́ ká wo ìyà tí a ti ń jẹ láti bí ọdún bíi mẹ́rin, wọ́n á tún gbowó dé láti fún àwọn èèyàn wa. Ẹ jẹ́ kí owó tí ẹ máa gbà tí a máa ná tán láàrin ọ̀sẹ̀ kan sí méjì tá a máa jìyà ọdún mẹ́rin, ẹ jẹ́ ká wò dáadáa. Ìjọba ẹgbẹ́ PDP ṣe dáadáa fún Nàìjíríà, ẹ jẹ́ ká wò pẹ̀lú ìjọba tó wà yìí ká dẹ̀ ronú dáadáa. Ìlọsíwájú ìpínlẹ̀ Èkìtì, ìlọsíwájú Nàìjíríà àti ìlọsíwájú ẹ̀fọn aláàyè òun ló jẹ àwa lógún. kí ló kọ yín lẹ́ẹ̀kan sí? Ààrẹ Oluyemi Ajanaku, alága ẹgbẹ́ PDP níjọba ìbílẹ̀ ẹ̀fọn aláàyè àti alága gbogbo ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Èkìtì. ẹ ṣeun tó kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge. ó ní ẹ ṣeun lọ́bẹ̀ ṣeun o tẹ́ ẹ tún láǹfààní láti bá wa wo ètò ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà fún tèmi, ètò tá a fi ṣàgbéyẹ̀wò ipò
tí òṣèlú dé dúró ní ìpínlẹ̀ Èkìtì orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n níbi tí a ti ń fi ọ̀rọ̀ òṣèlú jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ààrẹ Oluyemi Ajanaku tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ PDP níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n, àwọn sì ní alága fún gbogbo alága ẹgbẹ́ PDP ní ìpínlẹ̀ Èkìtì. Ẹ má gbàgbé láti máa subscribe sórí YouTube channel kẹ́sì máa tan notification button sílẹ̀. Remi Olúgbadé Olúọmọlórúkọ tèmi jẹ́. Tí dìgbà míì láti máa mú tuntun wá, ìpàdé wa kó ṣe wọ̀ bí ọjọ́rọ̀. Bye for now. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.